Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ 25 oṣù kejì ọdún 2026. Ẹniọlá Sálíù lórúkọ mi. Àìbalẹ̀ ọkàn ti bẹ́ sílẹ̀ báyìí nílùú Benin pẹ̀lú bí orí ṣe kó Peter Obi, John Odigi Oyegunyọ lọ́wọ́ ìkọlù àwọn agbébọn. Ẹgbẹ́ òṣèlú ADC bu ẹnu àtẹ́ lu ìkọlù ọ̀hún. Àtíkù ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí kò yẹ, bẹ́ẹ̀ sì ni kò ṣe ìtẹ́wọ́gbà rárá nínú ìṣèjọba àwarawa. Ìjọba ìpínlẹ̀ Edo ti ní òun kò mọ ohunkóhun nípa ìkọlù náà. Igbákejì ààrẹ Kashim Shettima ti fìdí ẹ̀ múlẹ̀ ìdí tí ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè yìí ṣe dá sí ọrọ̀ ajé àgbáyé FX. Ó ní yóò jẹ́ kí ohun gbogbo máa lọ bó ti yẹ lágbọn ọrọ̀ ajé. Lẹ́yìn tí Káyọ̀dé Ẹgbẹ́tókùn kọ̀wé fiṣẹ́ sílẹ̀, ààrẹ Tinubu ti yan Túnjí Dìísù gẹ́gẹ́ bí adelé ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti gbé ìgbésẹ̀ lórí àgbéjáde ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà lórí bí àwọn alákatakítí ṣe ń gbógun ti àwọn Kìrìsìtẹ́nì. Ó ní yóò lé ìjọba léré láti tètè gbé ìgbésẹ̀ tó yẹ lórí ètò ààbò àti òmìnira ẹ̀sìn ni. Ẹgbẹ́ òṣèlú ADC ti bu ẹnu àtẹ́ lu owó ìgbàsílẹ̀ tí ìjọba san láti gba àwọn ọmọ ilé ẹ̀kọ́ sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Ìjọba àpapọ̀ náà fọ́n mú wàhálà tuntun lọ́rùn Ezekome pẹ̀lú bí ìjọba àpapọ̀ ṣe ṣíwèé ẹ̀sùn 12 míì fún un ní ilé-ẹjọ́. Mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí Festus Keyamo ti fìdí ẹ̀ múlẹ̀ pé iná tó jó ní pápákọ̀ òfurufú Murtala Muhammed ba àwọn irinṣẹ́ àyẹ̀wò ojú ọjọ́ jẹ́. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bodo Glimt ti júwe ilé fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Milan lẹ́yìn tó gbo ewúro sí i lójú nínú ìdíje UEFA Champions League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.